a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára wa Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ àánú ọjọ́ 23 nínú oṣù kẹjọ ọdún 2023. Fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn àpadà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé ààrẹ ilẹ̀ yìí ti búra fún àwọn alákòóso tuntun lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ 21 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí láti bẹ̀rẹ̀ iṣẹ́ tó sì sọ fún gbogbo wọn wípé kí oníkálukú wọn bẹ̀rẹ̀ iṣẹ́ ní gẹ́rẹ́ tí wọ́n bá ṣe kúrò ní gbọ̀ngàn ibi tí wọ́n ti ṣe ayẹyẹ ètò ìbúra fúnni èyí tí wọ́n ṣe fún wọn nílùú ọba nílùú Àbújá. Ẹni tó jẹ́ alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers Iyesan Wike lánàá ní bàbá tún ju àdúrà ọ̀rọ̀ ńlá kan fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba lẹ́ka ilé-iṣẹ́ eléyìí tó di ìṣàkóso rẹ̀ mú nílùú Àbújá níbi tó ti ń sọ wípé omi tuntun ti rú ẹja tuntun sì ti bẹ̀rẹ̀ sí ní wẹ̀ nínú omi ọ̀hún báyìí ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lábẹ́ ẹ̀ka iléeṣẹ́ ọba eléyìí tó rí sí olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Àbújá lọ́hùn wípé gbogbo ọ̀nà tí wọ́n gbà ṣe ìṣàkóso wọn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún bíi ọdún 8 sí ẹ̀yìn lábẹ́ ààrẹ àná tí ṣe ààrẹ Muhammadu Buhari òun fẹ́ mọ gbogbo èsì àbájáde gbogbo ìrìnàjò wọn bákan náà kí oníkálukú wọn ní lọ́kàn láti ṣiṣẹ́ iṣẹ́ takuntakun nítorí pé a kì í kí sẹ̀bọ̀ odò mọ́ ká tún máa pariwo òtútù bẹ́ẹ̀ sì ni tá a bá ti débi iṣẹ́ ṣíṣe láṣẹ. Iyesan Wike tó sọ ọ̀rọ̀ náà lánàá lásìkò tó ń bá gbogbo àwọn tí wọ́n jẹ́ akọ̀wé àgbà lẹ́ka iléeṣẹ́ ọba ọ̀hún tó ń bá wọn sọ̀rọ̀ ó lẹ́ni tó bá mọ̀ wípé ìmẹ́lẹ́ ohun ọ̀lẹ ló fẹ́ ṣe lábẹ́ ìṣàkóso tóun di mú báyìí kí wọ́n tètè sọ kí onítọ̀hún kó lè kúrò ńbẹ̀ lọ sí ibòmíì láti lọ ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ kọ́ kó ṣetán láti ṣiṣẹ́ ni. Lákòótán nínú ọ̀rọ̀ Iyesan Wike tó fi àdàmọ̀dì òyìnbó tá a mọ̀ sí pidgin eléyìí tó fi sọ fún wọn wípé wàhálà don come ìjọ̀gbọ̀n ó ti dé. Àwọn tí wọ́n jẹ́ oníṣègùn òyìnbó ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní tí ó bá fi di ọjọ́ 1 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì alágbára eléyìí tí ó mì ìpínlẹ̀ Ògùn tí ó mì tìtìtì. Àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ náà lórí àwọn owó àjẹmọ́nú èyí tó tọ́ sí wọn èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn kọ̀ jálẹ̀ láti san owó náà fún ọ̀pọ̀lọpọ̀ oṣù sẹ́yìn ni wọ́n sọ̀rọ̀ jáde báyìí wípé ó tó jẹ́ alùbàtà kan kì í dá orin. Wọ́n ní ṣèbí yóò bá bọ̀ wípé ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kó ní àsìkò ìgbádùn àti wípé òógùn aláàárù kò gbọdọ̀ gbẹ́ni. Wọ́n ní òógùn àwọn ó ti gbẹ ó ti jẹ́ wípé àwọn bí ìgbà tó jẹ́ wípé iṣẹ́ ọ̀fẹ́ ni àwọn ń ṣe sin ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní ní báyìí oko ò ní jẹ́ ti bàtọ̀ ọmọ kó má láàlà. Wọ́n ní tí ó bá fi di ọjọ́ 1 nínú oṣù kẹsàn-án ọdún yìí àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì èyí tí ó mì gbogbo ìpínlẹ̀ Ògùn tìtìtì. Àwọn dókítà oníṣègùn òyìnbó ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ náà jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ owó oṣù àti owó àjẹmọ́nú ní ìjọba ìpínlẹ̀ Ògùn ti ń jẹ àwọn tí wọ́n sì kọ̀ jálẹ̀ láti san owó náà pàápàá jù àwọn dókítà oníṣègùn òyìnbó tí ilé ìwòsàn ìkọ́ni ti Ọlábísí Ọ̀nàbànjọ eléyìí tó wà ní ìpínlẹ̀ Ògùn àti àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn èyí tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn General Hospital tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn alábọ́dé primary health care pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó ní ṣe pẹ̀lú ètò ìwòsàn ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní àwọn yòókù lè yanṣẹ́lódì láìsí nǹkan kan àfi tó bá jẹ́ pé gbèdéke ọjọ́ 21 tí wọ́n fún ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n tètè mú àǹfààní ọ̀hún
wọ́n tètè múṣẹ́. Àwọn òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n dín díẹ̀ ní 500 ni wọ́n sọ̀rọ̀ ọ̀hún jáde o nínú ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn fún àwọn akọ̀ròyìn. Ó kéré tán ènìyàn 6 ní àwọn ajínigbé ò ní wọ́n jí gbé láwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ògbẹ́yọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí tó sì jẹ́ nínú àwọn 6 ọ̀hún orí kó èèyàn kan lọ, èyí tó sá mọ́ àwọn ajínigbé ọ̀hún tó sá mọ́ ọ lọ́wọ́. Àwọn àgbẹ̀ ọ̀hún èyí tí wọ́n ní wọ́n ń darí bọ̀ láti ìlú kan tí wọ́n ń pè ní Ọ̀yọ́ o ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyún ní ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìgbà tí wọ́n ń darí bọ̀ láti inú oko ọ̀gbìn tí wọ́n ti ń ṣohun ọ̀gbìn wọn o nìkan bí aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ Ajé o ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ kó tó di wípé èèyàn kan nínú àwọn 6 náà orí kó yọ tó sì sá mọ́ àwọn ajínigbé ọ̀hún lọ́wọ́ ní nǹkan bí aago 2 òru òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun. Arábìnrin ọ̀hún tó tún jẹ́ ọ̀kan nínú àwọn olóyè nílùú kan tí wọ́n pè ní Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún òun ló padà ṣàlàyé o wípé àwọn ń darí bọ̀ láti inú oko ọ̀gbìn wọn ni o kó tó di pé àwọn ṣe alábàápàdé àwọn oníṣẹ́ ibi ọ̀hún àwọn agbébọn náà tó jí àwọn gbé o. Ní báyìí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé ní ìpínlẹ̀ ọ̀hún ti NSCDC ọ̀gbẹ́ni Kẹ́hìndé Adélékè ló ti sọ di mímọ̀ wípé ní báyìí àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó ń ti àwọn ọlọ́pàá àti àwọn tí wọ́n jẹ́ fìjìláńtẹ́ o àti àwọn ọdẹ ìlú láti lè dóòlà àwọn 5 yòókù kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún èyí tó jí wọn kó lọ. Ọmọdébìnrin léjeléje ọmọ ọdún 14 kan rèé èyí tó gbẹ̀mí ara rẹ̀ pẹ̀lú oògùn tí wọ́n fi ń pa eku lépa yánpàdùn èyí tí ọmọdébìnrin ọmọ ọdún 14 ọ̀hún eyín Désọ́lá Adéoyè èyí tó gbéjẹ o ní agbègbè Ṣógúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ àná ni wọ́n ní ọmọ ọ̀hún ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí wàhálà àti bí wọ́n ṣe ń nà tó ń ti àwọn àbúrò rẹ̀ ọkùnrin méjì èyí tí wọ́n ní ìyàwó bàbá wọn àti bàbá tó bí àwọn ọmọ ọ̀hún lọ́mọ ìyà tí wọ́n fi àwọn ọmọ ọ̀hún jẹ tó ń ti àwọn ọwọ́ àbùkù ọwọ́ wàhálà lásìkò èyí tí wọ́n fi ń jẹ àwọn ọmọ ọ̀hún bí olè tó jí pákó ní ìsọ̀ pákó ni èyí tó fà kí Désọ́lá Adéoyè kó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Gẹ́gẹ́ bí aṣojúkọ̀rọ̀ iléeṣẹ́ wa èyí tó ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní agbègbè Ṣógúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó sọ di mímọ̀ o wípé ní ìgbà tí Désọ́lá o tó dé láti ilé ẹ̀kọ́ ti ìrọ̀lẹ́ èyí tá a mọ̀ sí lẹ́sìnì èyí tí wọ́n ń ṣe láàrin ọ̀lídé yìí ni wọ́n ní gẹ́rẹ́ tí ọmọ ọ̀hún dé níyàwó bàbá rẹ̀ ló sọ fún wípé ó kọ̀ jálẹ̀ láti ṣe àwọn nǹkan nínú ilé o wípé yóò jẹmọ yóò ìyà lọ́wọ́ bàbá rẹ̀. Ẹ̀rù sì bá ọmọ ọ̀hún èyí tó fà á kí ọmọ ọ̀hún yọ́kẹ́lẹ́ o wọnú ilé ìdáná láti lọ gbé àwọn oògùn ó ń pa yánpàdùn ó ń pè èkúté ilé èyí tí wọ́n fi ń pa èkúté ilé nínú ilé wọn tó sì da oògùn ọ̀hún jẹ níbi tí ọmọ ọ̀hún tó ti tàtẹ́rù ń pa tó jẹ́ lọ́wọ́ bá nípè. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ wọ́n ní ìyà àjẹmóyó ìyà tí wọ́n fi ń kan ọmọ ọ̀hún òun ló fà á tó fi ṣọkàn akin ọmọdébìnrin ọmọ ọdún 14 náà tó fi gbé ègún èkúté jẹ o. Ní báyìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè náà ló ti dá sí ọ̀rọ̀ ọ̀hún àti iléeṣẹ́ èyí tó rí sí ìfọwọ́ òfin mú ẹnikẹ́ni yòówù tó bá hùwà ìbàjẹ́ sí àwọn ọmọ léjeléje ní ìpínlẹ̀ Èkó láti tọpinpin ìṣẹ̀lẹ̀ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin èyí tó ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ lágbàńlá ayé Dàmínì Ògúlù tí gbogbo èèyàn mọ̀ sí Burna Boy òun ló ti sọ wípé inú òun dùn ó wípé Fẹlá Aníkúlápó Kútì abàmì ẹ̀dá ò bàbá 70 wípé bàbá òun kò sí láyé mọ́ o pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí rúdurùdu lásìkò tá a wà yìí olè kúkú ti mọ olóògbé Fẹlá Aníkúlápó wípé asọ́jú abẹ́ǹkó ni o èyí tí ò ní ìbẹ̀rù jọba débi tí ò ní ìbẹ̀rù ará ìlú wípé ní ìgbà tí bàbá òun bẹ láyé ó ti kọ ọ̀pọ̀lọpọ̀ orin eléyìí tó fi ṣí ìjọba létí tó sì fi sọ ògúlùtù ọ̀rọ̀ sí ìjọba pàápàá jù
láyé ìjọba ológun wípé pẹ̀lú bí Fẹlá Aníkúlápó olóògbé ọ̀hún bó ṣe ń gbéná orin kojú àwọn ìjọba ológun náà lọ́dún náà lọ́hùn-ún wípé ká ní ó sì ń bẹ láyé ni o láyé ìjọba lágbádá yìí yóò ti fi ògúlùtù ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba tó sì jẹ́ wípé ó léwu o látara èyí wọ́n lè fi ọwọ́ òfin kí wọ́n fi gbé Fẹlá Aníkúlápó kí wọ́n sì fi ìyà tí ò mọ̀dí kí wọ́n fi jẹ o ó ní ó ti ẹ̀dá bí ò ṣe sí láyé mọ́ báyìí wípé olóògbé ọ̀hún yóò máa sinmi láyà olùgbàlà gẹ́gẹ́ bí Burna Boy bó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde sórí ayélujára ìkànnì Instagram rẹ̀. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí ti ṣe ọjọ́rú títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa bá ọ̀tún rẹ̀ ní ìpàdé mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà ẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín eré àtayọ̀ láàfin pàdé ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.